tó Elédùmarè ìbà lọ́wọ́ rẹ o, ọba tó dá ayé òun ọ̀run, ọba tó gbọ́ngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba àjíkẹ́, ọba àjílẹ̀, ọba fẹ́nifẹ́re, ọba àdúrà pé agbenimọ́dẹ́yìn afọ́nimọ́ṣẹ́rẹ̀gún, ọba adágúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò àwọn ọ̀gbọ̀n tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà. Ìbà àwọn àgbàlagbà obìnrin akáṣọlérí mọ́rẹ̀ rù obìnrin bambam tán yanyan, ìbà yín o. Ìbà láàlú ògiri òkú dọwọ́ rẹ o, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ, mọ́jà ṣe ọtẹ̀, mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà, mọ́jà tẹ̀sùn àgbàlagbà mọ́lẹ̀, aṣọ ọ̀ka ènìyàn, Elédùmarè ó dọwọ́ rẹ, mọ́jà bá wọn tẹ́ o. Ilẹ̀ Yorùbá wá dọwọ́ rẹ, Elédùmarè dákun já rẹ́rù aṣọ síbi ire, já rẹ́rù aṣọ síbi ire, mọ́jà bá ìka ènìyàn tó, mọ́jà bá àwọn ọ̀tá tó fojú jọ rẹ̀ àtọ̀rẹ́ náà tó fojú jọ ta, ìṣọ́ rẹ tó nípa ààbò rẹ tó péye dákunjọ́ máa wà lórí wa láàrin irú wọn, irú àwọn ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ Èdùmàrè. Ẹni mo tún dé láṣálẹ́ yìí, tẹ́ ẹ bá wo bí nǹkan ti rí lónìí, ẹ rí i pé orílẹ̀-èdè Nàìjíríà ò fara rọ, òṣèlú ti bẹ̀rẹ̀. Níjọ́ ní tá a bá ń sọ̀rọ̀, àwọn ọmọ ìyá wa kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan ò yé wọn, kíní yẹn dẹ̀ máa ń dùn mí. Tá a bá ń sọ̀rọ̀ òṣèlú, èmi náà ń sọmọdé nínú òṣèlú tí a ti ń ṣe láti 1997, láti 1993, látàyè gba wàhálà Abíọ́lá làwa ti tẹnu tọrọ tẹ ọrùn bọ ọ̀rọ̀ òṣèlú tó fi dé àkókò tá a wà yìí. Adẹ̀rí bọ́n ṣe máa ń play game yẹn nígbà yẹn náà, wípé kò sí inú wọn tó lóòótọ́, inú wọn kì í mọ́ délẹ̀. Lè lọ lóṣèlú kan tínú rẹ̀ mọ́ délẹ̀, ṣùgbọ́n wọn àwọn forí àwọn aráàlú wọn mọ̀ fi gbára wọn. Ẹ̀yin ò ní mọ̀ ibi tí àdánwò ti bá wa lórílẹ̀‐èdè nìyẹn, tí ò jẹ́ kó lédè ó níyànjú. Òun ló jẹ́ kí n máa sọ gbogbo ìgbà pé tí wòlíì bá sọ̀kalẹ̀ lójú ọ̀run tó bá ní Nàìjíríà ó da ẹbú ẹ̀rín níwájú rẹ̀ ní kẹ́dẹ̀ máa rìn lọ. Ẹ má wulẹ̀ bá jiyàn kankan, ẹ kàn bú sẹ́rìn pa á, so yóò ti yé òun náà. Nàìjíríà ó dá wà látàlá ẹ̀rí ni ẹ máa rí, ẹ má dẹni náà lóhùn, sítórì ni wọ́n fẹ́ gbé yín mọ́ra ni. Yìí ti bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó kọjá nǹkan ojú táwọn èèyàn fi wò ó. Ojú tèmi fi wò ó lẹ́nìkan mo fi wò ó láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn, but nígbà tó tó àkókò kan mo bẹ̀rẹ̀ sí ní jókòó mò ń wò ó pé ṣé yóò dẹ̀ dáa. Nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń gbégbá 2011 láti nọ́ọ̀sì àbẹ̀ṣẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu bọ̀ tó yóò di ààrẹ orílẹ̀-èdè yìí. Mo fẹ́ káwọn tí wọ́n mọ wá ń takò mi lábẹ́ àríwísí mi ká mọ bí tàn yẹn ṣe lọ lénìí. 2011 mi ò rí bàbá Bọ́lá Ahmed Tinubu rí ní ìfẹ̀nùkùnú mẹ́ka jòjò ká máa wúra wa, mi ò rí wọn rí. Ṣùgbọ́n èmi bọ́lọ́run ṣe dá mi, tí n bá gbà ti yàn màá rí pé mo dúró tì tẹ́ni yóò fi ṣàṣeyọrí. That is one thing about me. Mi ì dẹ̀ ní padà ọ̀dẹ̀ sí tẹ́lẹ̀ sọ lẹ́yìn láìda nípa ẹnìyẹn tí ń da yín lòun àwọn òwòye náà ni. Ṣùgbọ́n níjọ́ tá a ṣàṣeyọrí iṣẹ́ yẹn ní 2023, gbogbo àwọn tí wọ́n yí wa káńgbà yẹn mọ ipa tá a kópa gan, a kó ipa gidi gan. Bàbá yẹn ò mọ̀ báwọn èèyàn kan wọ́n ṣe wàhálà lẹ́yìn lórí òun. Tó bá jẹ́ pé bàbá mọ̀ ni, bàbá ọba tó mú tú ẹ̀ yìí kò ní mú bẹ́ẹ̀. Bó ṣe ṣètò ìjọba yìí, ìjọba tó dàrú yìí, tó ti dàrú, ẹ mọ̀jà parọ́ tẹ̀yìn dẹ̀ pé wọ́n sọ gbogbo wa. Bàbá ò ní mú bẹ́ẹ̀ láéláé. Bàbá ó serious pẹ̀lú ẹ̀. But ìkẹ́kẹ́ wà tí mo tún change sílẹ̀ ní mẹ́ta yìí. Mo wo bàbá títí mo rí pé ó dára pé àgbà ti dé. Wàláì. Barrister kọrin ó ní àgbà ló dé la fi ń fẹ́ sọ̀rọ̀ rìn o,
tẹ́ bá réyàn tí ń tẹ̀lẹ̀ jẹ́ńkẹ́jẹ́ńkẹ́ tí ò fẹ́ tẹ̀ gírígírí àgbàdé ni àgbàlódé bàbá Bọ́lá Ahmed Tinubu wà láì àgbàlódé mo rí lára yín níjó ní ẹ̀rù dẹ̀ ń bà mí so bá gbà sí wọn ń wọlé síyàn lára rèé làákàyè ó pè síbẹ̀ o but ara yẹn ò ní jọ ara wọn ìgbà yẹn mọ́ ara yẹn ò dàbí ìtìgbà yẹn wàhálà ara yẹn ò dàbí ìtìgbà yẹn mo dẹ̀ kí ẹ kú ọmọ ṣe èyí náà ẹ gbìyànjú àsọkùnrin ìtàn pè lọ́kùnrin nù ṣùgbọ́n àwọn èèyàn mi lẹ̀ Yorùbá torí ẹ̀ ní yíbo ṣe máa rí wá fún gbogbo ìgbà wàláì yìí máa ń pẹ́ kí Yorùbá tó kick nìkan tí ń dùn mí àmọ́ slow gan tí ẹ bá kódà kẹ́ra bá ṣe tuntun sínú Yorùbá tẹ́ ẹ bá kick ẹ kò ní dáhùn ẹ ti ṣiṣẹ́ dánwò ẹ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ tẹ́ dà sí free kí Yorùbá tó kick ìran tó slow ni wá a slow gan slow reactant níran Yorùbá àwọn ọmọ Ìgbò tẹ̀ ń wò ó gbogbo bí bàbá Bọ́lá Ahmed àwọn tí ń calculate òṣèlú pé bàbá Bọ́lá Ahmed Tinubu yóò wọlé ṣẹṣẹṣẹ fún ẹ̀rí ọmọ géwé kò yé yín nǹkan ti bàjẹ́ máa fún yín láwọn àpẹẹrẹ kan lénìí tẹ́ fi mọ̀ pé nǹkan bàjẹ́ wàláì èmi tí mo sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo rí mo ti ṣàkàwé lórí ẹ̀ láìmọye ìgbà ọ̀pọ̀lọpọ̀ believe Yorùbá tí mo sọ pé Yorùbá ò gbọdọ̀ pasán ó yé mi èmi tí mo kọ orin yẹn ó yé mi pé ọdẹ kì í pasán ìran Yorùbá ò gbọdọ̀ pasán ó yé mi wàláì ó yé mi ní 2015 bàtà fẹ́ selection bàbá Buhari ní 14 àwọn àmì kan ṣẹlẹ̀ àmì yẹn gbàtà àmì yẹn bẹ̀rẹ̀ àmì yẹn ní agbára gan àwọn ọ̀jọ̀gbọ́n wá jókòó wọ́n wá finúkonú wọ́n fi ikùn lókun lórí nǹkan tó ń ṣẹlẹ̀ àwa kọ́ máa pẹ̀lú result kan pé kò sẹ́ni tó lè sọ ọ́ lábẹ́ ọ̀run kò sẹ́ni tó lè sọ ọ́ bí tá a bá dé yìí Jonathan ò lè padà sí Aso Rock mọ́ ó ti lọ ẹ juwọ́ sí mọ́tò Jonathan mọ́tò ẹ̀ ti lọ mo wá ara àwọn èèyàn kan tó pè mí láti Òṣòdì nígbà yẹn lórí Facebook láti máa tàkúrọ̀sọ gan ẹnìkan pè mí láti Òṣòdì ó ní bàbá mo lè bá yé bẹ́ẹ̀ tiẹ̀ Jonathan máa padà sínú Aso Rock Yorùbá ni ọmọ Ìgbò ni sorry mo gbọ́ Yorùbá ó lóun lè bá mi ta 10 million tí n bá ní owó lọ́kì ń gbélé pé Jonathan máa padà àwọn èèyàn máa ń lo power of occupancy wọn ò mọ̀ pé géèmù ẹlẹ́yàmẹ̀yà ju power of occupancy lọ nǹkan táwọn èèyàn kọ́kọ́ lọ gẹ́ẹ̀tì Nàìjíríà nìyẹn ṣe rí tọ́rọ̀ ẹ̀yàmẹ̀yà bá ti lè wọ́ gbà ẹ̀yọ power of occupancy kúrò ó máa fail the only people tó lè pay fún orin tá a bá ṣe dáadáa wí tá a ṣe yìí tó wá jẹ́ pé Fúlàní ló wà ní government because wọ́n lo dáadáa wí àti population against tiwa nǹkan tí British set kalẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kí n lọ sí rí àyè wọn census 1953 1958 kí n lọ wò ó kẹwọn nǹkan tó jẹ́ àbájáde ẹ̀ kẹwọn tó kọ́ọ̀sì ní Nàìjíríà àwọn tó bá ti ka history yẹn rí ẹ mọ̀ pé tí wọ́n mọ̀ gbé kalẹ̀ tí òyìnbó gbé kalẹ̀ tá à ń tẹ̀lé ní jẹ́ kí nǹkan orí bó ṣe rí yìí ṣùgbọ́n tààlẹ́ nínà tó lè yí padà tààlẹ́gbàbà rẹ̀ dáa débẹ̀ tó lè yí padà ó wà lára tó jẹ́ kí bínú sábà Bọ́lá Ahmed Tinubu because nígbà tí géèmù yẹn tá à ń bẹ̀ pé kó play game pẹ̀lú àwọn Haúsá play game pẹ̀lú wọn tó play game tí géèmù yẹn ò wọ́ọ̀kì mọ́ tó di pa àwọn Haúsá ti fara hàn pé àwọn ò ṣe tiẹ̀ ipò pé kí gbogbo yóò bàjẹ́ ló yẹ kó wà bí bá bàjẹ́ àtúká tí mò ń sọ táwọn èèyàn understand ni wọ́n rò pé mo yé ti bàbá Bọ́lá Ahmed Tinubu ni mi ìyé ti Tinubu mo mọ̀ pé wọ́n ní fún second chance pẹ̀lú géèmù tó play lọ
géèmù àfẹ́bípàlú tó ṣe lọ́hùn pọ́lísì wèrè tán gbé kalẹ̀ tí gbogbo iná ìlú ò níná ìkankan kò wá sí kankan tó work ní gọ́ọ̀mẹ̀ntì yìí ẹ wá ní wọn ó dìbò fún yín níbo lẹ́tí bẹ́ẹ̀ rí bàbá ẹ lè rí dògbà ẹ lè rí second chance yẹn mọ́tara yín jẹ àwọn èèyàn gbogbo kọ́nà pátá tó léde yìí ní làwọn èèyàn fi dìde ègésì nílẹ̀ Yorùbá tó jẹ́ káwọn èèyàn dákẹ́ ni pé àfẹ́ kí wọ́n pè wá lọ́mọ àlè pé ọmọ àlè lélẹ́yìí kò ṣe tí Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ àwọn èèyàn dákẹ́ fẹ́ àwọn èèyàn gbá tí àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lé nìyí ntọ́ Mósè yìí kàn pẹ́ fún bàbá rẹ̀ tí ń dààmú káàkiri ẹ̀ mú nǹkan ti bàjẹ́ ni nǹkan ti bàjẹ́ Ṣèyí ló mọ bí tí lẹ́fù yẹn dé dúró bó ṣe wà yẹn ẹ bá kó òbí Cubana 1 million kẹ́ kó wọn lọ sí APC wọ́n ń tara àwọn jẹ́ sí gómìnà ló fẹ́ dìbò ni gbogbo gómìnà Nàìjíríà pàápàá tó bá kọ̀ mọ́ àti APC wọ́n ń tara wọn ni ẹ̀ẹ́rì tó máa ṣẹlẹ̀ nǹkan méjì ni mo expect bọ̀ ìkejì ló wù mí jù tí gbogbo ò dàrú kó fọ́ká torí tí ò bá fọ́ká ọwọ́ Fúlàní là á padà sí ibi tí ń kọ omi lóminú tí ẹkún ti ń gbọ̀n mí gbogbo ìgbàanú pé Fúlàní èèyàn tí wọ́n pa ní orílẹ̀-èdè yìí ahánápa Bọ́lá Ìgè tí ìbáṣà náà pa Bọ́lá Ìgè wáyé tí wọ́n wọ́ ẹni tó pa Bọ́lá Ìgè jáde dè ní. ẹ mọ̀jẹ̀ gbádùn tàn jẹ́ wọ́n bà nǹkan jẹ́ lórílẹ̀-èdè yìí tí wọ́n dánwò ẹ̀mí tí ó lọ lórílẹ̀-èdè yìí tí àwọn pípọ̀ bá fi lè rí ìjọba ìgbà padà lọ́wọ́ àwọn Bọ́lá Tinubu ẹ gbàgbé lórí Nàìjíríà ẹ̀yin Yorùbá dẹ̀ la pèpèpèpè ẹ máa bọ̀ wá sí Yorùbá nation kájọjọ máa wọ́ lọ tí gbogbo wa bá sọ pé àṣemọ́ tá a bá bọ́ ta lẹ́ẹ̀kan náà tá a jáde lá níwáyé níbi tá a bá dé àṣemọ́ òyìnbó Amẹ́ríkà gan ó máa sákiri ni gbogbo ayé ó máa bẹ̀ wá ni tá a bá láṣemọ́ agbára sì gbà lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu lé ní ó ní mo sọ fún yín ẹ̀yin wèrè kan tẹ́ ń takò mí gbogbo gbà wípé kò lè dá ṣe kí ni ò lè dá ṣe ẹ gbéjọba fún ọmọ Yíbò bọ́ ọmọ Yíbò bá ní lọ mo sọ nǹkan fún gbogbo gbà ẹ̀ bá mi jiyàn ẹ gbéjọba fún ọmọ Yíbò ẹ gbéjọba fún bìlẹ̀ nìyí tí àwọn ọmọ Yíbò bá strike kan kúrò lábẹ́ Nàìjíríà ẹ fi kalẹ̀ mímú àwọn tí wọ́n bá yín jagun tí wọ́n sínú àpáta agbára tí wọ́n sì bá yín jagun for 3 years ṣé ẹ rò pé wíìn ni wọ́n ni tí wọ́n sì dákọ́ lórí ọ̀rọ̀ Biafra ṣé ẹ mọ lẹ́fù tó ṣe lọ lórí ọ̀rọ̀ Biafra èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ tí mo rí bọ́n mo rí wípé ilẹ̀ Yorùbá ìmọ̀ ń pẹ́ ká tó kíìkì wọ́n dùgbà tí nǹkan bá tó bàjẹ́ ó gbà tí a bá tó wẹ̀yìn tó ọmọ ìyá rẹ tó ṣubú lulẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tó orí ìyá tó bí ọ tó bọ́ ọ́nù kànga ìgbà náà lẹ́sẹ̀ wá tó gbé lẹ́wàá jáde ìyá àwọn ṣe abèjà ní mo ṣe kásẹ̀ rẹ lẹ́mọ̀sọ́ ìgbà náà lẹ́sẹ̀ ṣe bẹ̀rẹ̀ gbogbo wọn yẹn àánú yẹn ń ṣe mí tèmi ń ṣe Elédùmarè torí ẹ̀ ló dé máa jáde gbogbo gbà ìran Yorùbá ẹ má ṣàsùnpìyè ìran Yorùbá ẹ má sọ àsùnpìyè tẹ ẹ bá sùn nǹkan tẹ ẹ ń wò wájú yìí yóò bọ́ tó bá dẹ̀ fi lè bọ́ ewu ńlá ni fúnlẹ̀ Yorùbá òun ló dé kí n máa pariwo gbogbo gbà eré ìṣẹ́ Bọ́lá Ahmed Tinubu yóò lọ yẹn géèmù yẹn 50-50 ni o lè já síbi tá a fẹ́ kó já sí sì lè já síbi omi náà ṣùgbọ́n ẹ má ṣàsùnpìyè ẹ gbáradì gidi gan ẹ má jẹ́ kí ìrìnàjò yẹn bá yín lójijì ẹ lọ ṣe ìpàdé àpérò kẹ́ ẹ béèrè lọ́wọ́ ara yín níbo là ń lọ kí ni next line of action the next line of action ẹ jẹ́ àbèrè lọ́wọ́ ara wa níbo là ń lọ ẹ jẹ́ fi tó ṣẹlẹ̀ hàn yín lẹ́nu ní asọ̀rọ̀ ní National Assembly kẹ́ wá rí ibi tí kìíní yẹn ń lọ National Assembly fẹ́ gbiná lé ní o ó fẹ́ gbiná lé ní bí ilé iṣẹ́ ṣẹlẹ̀ káàkiri nìyẹn eléyìí tá à ń rí là ń rí yẹn o ní state kọ̀ọ̀kan nítorí wọn lábẹ́lẹ̀ kò sẹ́ni wọn torí o lọ́rọ̀ rẹ̀ election 2027 wàhálà ṣẹlẹ̀ o wàhálà gidi wàhálà ńlá àwọn èèyàn forún léjú pé bóòdì Tinubu ò ti dé padà so bó wà lẹ́lẹ̀ kó ṣe lágbára ju gbogbo Nàìjíríà lọ èyí náà ẹ gbé sínú ọpọlọ ẹ gbé nínú làákàyè bóòlì kankan yóò ṣe lágbára ju gbogbo Nàìjíríà lọ níjọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ríronú bẹ́ẹ̀ ìjọ́ rẹ̀ lẹ́mọ̀ pé kíní yẹn possibility wa kò mọ̀ work tí ò bá dẹ̀ fi lè work
Yorùbá lọ pasán o tá a bá gbé gbèsè tó wáyé ká gbé mo ṣe ń gbà ládùúrà pé kọ́lọ́ mọ́jẹ́ kí Yorùbá ó pasán ọ̀rọ̀ tèmi nu ẹ wo fídíò yìí. Those against you say nay. That is how it is. Mr. Speaker, sir. The bill is recommended to the committee of the whole. Honorable colleagues, we just observe some few minutes. Ṣáà iná rí National Assembly tá ń pariwo APC ó lè APC ó lè APC ó lè àwọn tẹ́rí tí ń pariwo APC yẹn ibi tí mò ń wá lọ gangan rèé ẹ lọ wò sọ̀rí wọn dáadáa ẹ rí i pé àwọn bíi Ìgbò bíi Lẹ́gẹ́dẹ́ta ni Haúsá tó wà nù wọn ò pọ̀ Yorùbá nù wọn ò pọ̀ àwọn tó pọ̀ jù mẹ́ àwọn bíi Ìgbò Niger Delta tí Tinubu gbẹ́kẹ̀lé tó bìlífù pé tó bá ti láwọn yẹn Tinubu bìlífù pé gbogbo Yorùbá ni ó dìbò fóun ó wá bìlífù nù Niger Delta pé àwọn náà torí wọn làwọn àpá bìlífù wà ní sẹ́nẹ̀tọ̀ torí tiwọn làwọn àpá bìlífù tẹ̀ ń wọ̀ yẹn gbogbo fi wà sẹ́nẹ̀tì gbogbo àwọn Ádámù sí òmọlẹ̀ lẹ́fì wà ní kíkí post lókè pé kó lè rí bẹ̀ yẹn win but ẹ máa kíyèsí ara ẹ ti bí ìsáná ẹ kíyèsí oògùn tí ìbá tó bá déwájú ìdẹjọ́ tó bá dẹ̀yìn ìdásọ mo sì ní ẹ kíyèsí ara Yorùbá àpérò Yorùbá ẹ má jẹ́ pẹ́ tó fi wáyé kíní yìí oṣù kejì ọdún láwà torí báyìí oṣù kejì lórí báyìí ẹ má jẹ́ pẹ́ ẹ má jẹ́ pẹ́ bàbá Buhari sàpè ní bàbá go slow ìjọba bàbá go slow kò rí báyìí o ọdún mẹ́jọ rẹ̀ kò rí báyìí candidate wo ná bí ìyá rẹ̀ dá tó lè jáde tí ó mọ̀ sí fandafanda láyé Buhari ìtàn pè ní kíyàn ní principle nìyẹn láyé Buhari bàbá Bọ́lá Ahmed Tinubu gan fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ̀rọ̀ ni láyé Buhari kò lè jáde bódìlì wọn ti gbà tó tá àkókò kan tẹ́mi rẹ fẹ́ pin ló tún sọ̀rọ̀ bọ̀ lẹ́nìí àwọn èèyàn díẹ̀ Tinubu wọn kí ẹ̀ láti ṣe nǹkan láyé kan tó wà wọ́n kí ló dẹ̀ fà á wọ́n mọ̀ pé ìran rẹ̀ ìran yọbọyọbọ ní gbogbo wọn ò ráàyè tiẹ̀ báyìí gbódùgbà tí wàhálà bá ṣẹlẹ̀ tán ni Yorùbá ṣe wọ́n pé nígbà Abíọ́lá kú tán kí Yorùbá tó bẹ̀rẹ̀ sí dalẹ̀ rú wọ́n gbábẹ́ láti mọ́lé àṣewùrúwúrú bí oṣù mẹ́ta àṣemílẹ̀ lórí àwọn òran Abíọ́lá kú tán àtọ́dalẹ̀ rú wúrúwúrú bí oṣù mẹ́ta wọ́n gbọ́ Ọbásanjọ́ jáde pé kó wá contest gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kí Ọbásanjọ́ ńlé bí Yorùbá ti rí nù tó bá jẹ́ Fúlàní ni wọ́n dárú rẹ̀ wò sí wọ́n lè má ìtì ìpààyàn tán ní Nàìjíríà dé ní bóyá ogun òde tí ì tán tó lé pé Fúlàní ni wọ́n tì mọ́lé Yorùbá tì mọ́lé wá kú síbẹ̀ wọ́n lè má ìtì rí Nàìjíríà ṣẹ́tùdò ní tó bá jẹ́ Fúlàní ni but bọ́lọ̀ ṣe ṣètò lẹ Yorùbá nù bọ́lọ̀ ṣe ṣètò tiwa nìyẹn Áfíríkà yanra wa jẹ́ Áfíríkà yanra wa jẹ́ ká ṣàbò sí ara wa kára ẹni tó yẹ ká sòdodo ọ̀rọ̀ fún ká má fẹ́ sọ fún
torí tá a bá sọ fún àmọ̀ pé yóò sórí eré nídìí ẹ̀ irú ètò èmi ń sọ yìí tí èèyàn mẹ́wàá ogún bá jókòó tá a bá pe bàbá Tinubu jókòó bàbá Tinubu a rí wàhálà rẹ̀ a rí ìlàkàkà rẹ̀ bóun ni kinní yìí ṣe ń lọ jẹ́ àmọ́ wọ́n mọ̀ pé òun náà rọ̀rọ̀ sọ torí mo bá dé yìí àwọn báyìí from there àwa náà mọ ìgbésẹ̀ tó bá yẹ ká gbé ṣé ẹ̀rí Haúsá kó dá jagun rí ni nígbà tí Buhari ń ṣe wàhálà káàkiri kó fẹ́ contest ẹ̀ mọ iye wàhálà táwọn èèyàn ṣe nílẹ̀ Haúsá ni nítorí títí ẹ̀ pé ń bọ̀ bọ́ tó bá dibi tí wá àáfọ̀mọ wa lẹ̀ ni yóò mọ dààmú àáfi ilẹ̀ tí yóò mọ dààmú òun ló wà tó mọ̀ síbẹ̀ pé òun gbọ́jú gbogbo ìyẹn lọ bọ́lọ̀ ṣe dá Yorùbá nù ìtìjà wa náà fi wọ́n lẹ̀ dùn ó òun ló wà mọ̀ ṣe pé mo gbọ́n láì gbọ́n. ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí ìkànnì yìí lálẹ́ yìí títí tá fi mọ mákọ̀tún ètò mi wá èmi ti ń tòótọ́ bàbá àṣà.